káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti wà lórílẹ̀-èdè àgbáláyé. Ojú tó ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni ètí tó ń wò wá kò ní di láṣẹ Ọlọ́run Ọba. Lónìí sinimá ètí afẹ́gbéyẹ̀wò ó ní àpàkọlé rẹ̀ ní Derin vs Life apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ ṣẹ̀ ń rí YouTube channel wa tàbí ṣẹ̀ ń rí fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ like, share, ẹ subscribe, ẹ comment sórí channel wa. Derin vs Life ó ní àmúwá fún yín, apá kejì rẹ̀ dẹ̀ ní pẹ̀lú. Àwọn òṣèré tó kópa nínú rẹ̀ àwọn ni bíi Gabriel Afolayan, Irewolede Olaniya àti Tunde Aderinoye. Àwọn ni wọ́n kópa nínú sinimá yìí. Ẹ sì lè rí wò ní orí Irewolede Olaniya TV. Ibẹ̀ ni ẹ sì lè rí wò, ibẹ̀ náà ti ń ṣò rẹ̀ lọ́wọ́lọ́wọ́. A ní rí jù báyìí lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó ń rí, ire ni ojú gbogbo a máa rí. Láṣẹ Èdùmàrè, ó dàbọ̀, ó tún dìgbà mìíràn. Ire o.